tí mo mú wá fún wa lónìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ mo kẹ́yìn lólùfẹ́ wa wẹ̀ ẹ̀yin tẹ́ ti subscribe mọ́ kí o àbùdí ni ti olókun àbùdí ni ti ọlọ́sà ẹ ní wá owó tì láṣẹ Ìdùmarè ẹ dákun ẹ̀yin tẹ́ ti subscribe ẹ share program yìí ẹ like kí ẹ comment eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ ọṣẹ Àdólàmílójú network kò jẹ́ ká gbádùn program yẹn ní ọjọ́ tí mo ṣe program yìí network kò jẹ́ ká gbádùn program yẹn nílẹ̀ ló jẹ́ kí n tún padà tún fídíò yìí ṣe Àdólàmílójú tí iṣẹ́ tí a ṣe tí olólùfẹ́ wa gan mọ̀ pé atato ìyọ̀dún ẹni pé mo máa ń sọ pé àwọn ọkùnrin tá bá ti ń tọ́jú ẹ̀mí wa ká máa tọ́jú tá a fi ń jọmọ ọkùnrin á máa bá wa wọ́n máa ń dásà kan wọ́n ní kí ojú kó fọ́ kójú kan kó fọ́ ó dájú kí o kó kú lọ tí a fi ń jọmọ ọkùnrin ẹ̀mí dáhùn yìí bá ti wá tọ́jú ẹ̀mí wa yìí ká wá tọ́jú nǹkan tá a fi ń jọmọ ọkùnrin ẹni tí nǹkan ọmọkùnrin ẹ bá kú nǹkan ti ṣe nìyẹn o wọn lóò ní ṣe wá lẹ́sìn inú ìwé eléyìí ni iṣẹ́ ọṣẹ Àdólàmílójú tó jẹ́ pé tá a bá ń kàn kò sí bá ṣe lè kówó fóbìnrin tó kò lè tóbìnrin lọ́rùn o tí ò bá sì ti bí ń bẹ̀ ìgbéyàwó ò tí ì complete ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní tìín àwọn obìnrin mọ́ dásà kan wọ́n ní bàbá lágbájá ò lówó bí ò lówó ó tó tà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ tóbìnrin bá ní ọmọ mo jókòó tì irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irinṣẹ́ tó saka ni irinṣẹ́ tó ṣe kí ni tó saka ni wọ́n dúró tì ó làwọn ìyá wa dúró tì ó làwọn àǹtí wa dúró tì kó làwọn ìyàwó wa pàápàá ó náà ni wọ́n dúró tì ẹ bá mi wá orí akọ aláǹgbá kan orí akọ aláǹgbá kan orí ejò sèbé oko pẹ́pẹ́yẹ orí láǹgbá ẹyọkan orí ejò àgbádú ẹyọkan àyọtán oko pẹ́pẹ́yẹ ẹ jẹ́ ká wá gún papọ̀ ká gún lọ́sẹ̀ ká gún agùn lọ́sẹ̀ níwọ̀nba ni ẹ má jẹ́ kọ́sẹ̀ yẹn pọ̀ o ejò yẹn lè jẹ́ tútù ó lè jẹ́ gbígbẹ agùn orí ejò ìkúnná dáadáa papọ̀ mọ́ orí aláǹgbá akọláǹgbá àti àyọtán oko pẹ́pẹ́yẹ ẹ jẹ́ ká wá gún ṣé a ti gún tá tí wá fẹ́ ṣiṣẹ́ yìí tá fẹ́ lò ó níwọ̀n ìgbà tí a bá fẹ́ ṣeré ìje tá ti ní tọ́námẹ́ǹtì tá fẹ́ gbá a wá fi ọṣẹ yìí fọ irinṣẹ́ bàbá ẹ má fi ṣeré o iṣẹ́ tó dáa ni o ẹ tó bá nífẹ̀ẹ́ sí kírìmù àdódùn a ní kírìmù àdódùn ó wà nílẹ̀ ẹ̀rọ tí àwọn fi ń pa nǹkan ọmọkùnrin tó bá kéré ju ọjọ́ orí lọ òun náà wà nílẹ̀ ní títà a fẹ́ kí nǹkan yẹn kó yọ sí ó ní ọṣẹ kì í ṣe cream nìkan ni o ó ní àgbo ó ní ọṣẹ ó dẹ̀ ní cream mẹ́tẹ̀ẹ̀ta yìí la máa lò papọ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò jáde padà tó bá ti wá gún lódó láti pò mọ́ṣẹ mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ti subscribe sórí ètò yìí ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o àpò sásámùrà kì í bẹ ní wá owó tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá dápẹ́ subscribe ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ní nẹ́kàntán kẹ́ torí kan gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa Ọlọ́run á fẹ́ yín ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń tẹ̀lé wa tọrọ ọmọdé ni mí Ọlọ́run wá ní jẹ́ kí n jọra mi lójú èmi lẹ́ẹ̀mọ́ rí ẹ̀yin náà ni màá mọ́ wá bá àìní rí mi mọ́ Ọlọ́run ní fi ṣe àdánwò fún gbogbo wa bá ti fẹ́ lo iṣẹ́ yìí a máa fi ọṣẹ yìí fọ ọ̀pá Mósè ni nígbà tí a bá fẹ́ ṣiṣẹ́
ó ti yé yín ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu pé nígbà tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a fẹ́ sáré ìje á wà fi ọṣẹ yìí fọ irinṣẹ́ bá ti fọ irinṣẹ́ ó yẹ jẹ́ ká ṣáná wọlé tó bá ti ń dénú lé ẹ̀sìn burúkú ni eré yìí pọ̀ yóò fẹ́ orí yóò fẹ́ orí ìyá Zainabu mọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Zainabu dákun irinṣẹ́ wo ló lò ó ṣeun mi àná yóò tẹ́ pààrọ̀ ẹ̀ẹ̀kan ló ń kí wa láàárọ̀ yóò kí wa lẹ́ẹ̀mejì ẹ má yẹ ká fi ṣeré o ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa lọ́lọ́kan òjọ̀kan a ní àgbo ìdákọ́lẹ̀ alẹ́ ọ̀pá ẹ̀yìn afàtọ̀ spam tí ò ṣe dáadáa bákan náà a ní ọṣẹ àwúre ọṣẹ àgbélépọ̀tá a ní cream àdódùn a ní cream àdódùn a ní ẹ̀rọ àdódùn lọ́lọ́kan òjọ̀kan tó bá fẹ́ lẹ̀kẹ̀ gbogbo ẹ̀ wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan ẹ kàn pè mí sórí nọ́mbà mi 08039336675 níbikíbi tẹ́ bá wà á kàn yín lọ́wọ́ gbogbo sí jẹ́ ti Elédùmarè àní disappoint yín àní ní ìbálẹ̀ lórí ètò yìí lónìí tó bá dìgbà míì à mú ilé tó yàtọ̀ sí eléyìí wá orúkọ mi ò yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide tó bá dìgbà míì á tún mú ilé tó yàtọ̀ sí eléyìí wá